ilá ọ̀dẹ̀ ní ga ilá ò ní ga kó ju tó ní kó ga jò ní rè lọ ilá tó bá fẹ́ ga jò ní rè lọ a máa gé e ni sòtò ẹ̀wọ̀n ìfẹ́ gé orí bàbá Mohbad dànù mo fẹ́ bẹ orí ẹ̀ dànù èmi mo gbé sí èmi mo fi sí limeline èmi náà máa yọ nínú ẹ̀ èmi mo fi síbẹ̀ ó ti yé yín èmi mo ní èmi. Ibi dànù what's that mean kí ni yẹn mean ẹ bá tààpù ẹ bá ṣí ẹjọ ẹ bá ṣí ẹ oh my god kí ni yóò rẹ ti wọlé ṣó ti wọlé ẹ bá wa ṣí ẹjọ ẹ bá wa ṣí ẹ. ẹ bá a ṣe ẹ gbọ́ ṣé Wùnmí bímọ tó tọ́ ni. bá a ṣe ń gbọ́ nìyẹn o. ṣé Wùnmí bímọ ni. àti ìfìdí ẹ̀ múlẹ̀ bọ̀ bá a ṣe ń gbọ́ nìyẹn. ẹ̀yin èèyàn mi ṣé Wùnmí bímọ ni ó mà ti ń di news lọ díẹ̀díẹ̀. a ṣe máa confirm ẹ̀ èmi gan ṣì ń ṣèwádìí. bá bímọ no. èmi gan ṣì ń ṣèwádìí lọ́wọ́. ẹnìkan ní no ẹnìkan ní yes. who to believe. àti confirm èmi gan ṣì ń ṣèwádìí. one person say no another person say yes so where to believe. àti lè believe anybody. ẹnìkan ní no. ẹ wá àwa náà gbọ́ bẹ́ẹ̀ ìyẹn ṣe bẹ́tà. sẹ́mi tí náà ṣì ni. kí ni tí mo ń download kó tètè download jàre why that one is downloading jẹ́ ń wọlé. Bluetooth connected. Yétí 70 ó ti ń bú bàbá. Yétí 70 ó mà ti ń bú bàbá yín díẹ̀díẹ̀. Mo rí ẹ lánàá níbi tí wọ́n ti ń stream ẹ mo wò pé no be Yétí 70 be this àṣìṣ. àṣìṣ àtàṣìṣ. àṣìṣ tàgàṣìṣ. Bí àṣà làgàtà ní àṣìṣ àtàṣìṣ. Kí ló tí o connect? Kí ló tí o connect? Yétí 70 ó máa ti ń bú bàbá. Àṣìṣ àtàṣìṣ. Bọ́lá. AY. Báàlẹ̀ ṣáádé kò òkè nígbà tẹ́ mọ̀ pé ní sọ̀rọ̀. Ẹ máa ti Yétí 70 ó máa ti ń bú bàbá. Kí ló ṣẹlẹ̀? Ẹ káàsán sir. How are you? Fine sir. Kí ló ṣẹlẹ̀? Happiness o. Ẹni wọ́n ti ń bú bàbá. Wọ́n ti ń bú bàbá o. Àwọn bọ̀ díẹ̀díẹ̀. Ó ti ń rìn wọ́n bọ̀ díẹ̀díẹ̀ o. Wọ́n ti ń bú bàbá o. Mo wo lánàá níbi tó ti ń dragi bàbá Mohbad. Irú Yétí 70 máa dragi bàbá Mohbad. Orí ti change. Ẹ̀gbọ́n mi orí ti change. Everybody everywhere ti dàrú. Young Daddy ṣé wà tí màá play gbogbo ẹ̀ lónìí mò ń download ẹ̀ lọ́wọ́ ní ilé náà kò tí. Wọ́n ní ṣé Jọ́ọ̀sì ni wọ́n yà sínú 1000. Wọ́n ní ṣé Jọ́ọ̀sì ni wọ́n yà sínú 1000. Tóun náà yà sínú owó ni. Ṣé
bẹ̀ wá ó fi lórí ẹbí bọ̀dá mi ẹ máa ọlọ́run ọbẹ̀ ó jọ wo àfẹ́ ágì oníjọ́ níjẹta ṣe ní ṣòó náà ẹnu ò ṣe. bẹ́ẹ̀ ni o. Confirm ni. tó bá lè bá mi gẹ̀ tí ṣó yẹn èmi náà kó tí mo kó dání lọ́wọ́ tí mo wà yìí. kó má yẹ pé ṣó tó ṣe lánàá ní ìyá ọ̀bọ̀ ń try láti máa sọ tó mention orúkọ yìí. nítorí mo jáwọ́ ṣó ẹ̀ ni màá fi ẹ̀ lónìí mo fẹ́ ṣanálí síbẹ̀ mo ti mọ̀ kódà fóun àti ìgò rẹ̀ sí. òun pẹ̀lú kí lórúkọ arúgbó boys yìí náà ń jà. Báyọ̀. Báyọ̀ arúgbó tí kékeré yẹ wọ́n. ó dà pé wọ́n ti yọ kíní kúrò nù critical thinker. wọ́n ti wọlé dissolve critical thinkers tẹ́lẹ̀ náà nà wọ́n sọ pé wọ́n ti dé. wọ́n sì gbé péjì yẹn dání. àwọn Báyọ̀ billion àti Lọ́láìdé wọ́n ti kúrò lọ́dọ̀ York. Ọláìdé Báyọ̀ so torí ẹ̀ lẹ́nu Báyọ̀ yẹn ṣe ń wa rọ́ọ̀fù sí mi olórí burúkú ẹni arúgbó ti kékeré yẹ tó kórun èwo ni no kí ni no ṣẹ́rì. ló dà pé kò tí ìyá bàbá sọ yẹn ló ń mì àbí o. ṣẹ́rì èwo ni no èwo ni it's not true àwọn méjì ló ní no. Lioness Cherry, what do you mean by it's not true? kí lẹ ń sọ kí lẹ rí by no ẹjọ́ ẹ láì ti wá ẹjẹ kó yé wa ẹjọ́. ẹ wò gbọ́dọ̀ láti ẹ continue. wọ́n kó fún Gúrẹ́sì dáadáa lánàá wọ́n ẹ̀ṣẹ̀ wọ̀ pé Gúrẹ́sì pé snitch ni kí wọ́n ṣàyẹ̀tẹ̀ ń sọ fún wọn ni. yẹ sáré gbọ́ ètò sẹ́ni sí. Okay, wọ́n ní York, Láìdé and Olúwatósìn are together except Báyọ̀. Ṣọ́tílé Báyọ̀ pa ni. Báyọ̀ ọ̀tọ̀ ní Báyọ̀ wà mo sọ fún yín sìn náà Báyọ̀ sí pẹ̀lú ọmọ according to them. Olóògóró kan ni ìwà wọn pẹ̀lú Gúrẹ́sì ló. Only drinking problem. Yes now. ayé bó ṣe rí ni. mi ì tiẹ̀ lè dá àwọn mi rẹ bá wá fọ́tò ẹ̀ kí n tiẹ̀ ṣe wá rí kí kò wèrè tó. ẹ̀ẹ́dá Báyọ̀ mọ̀ kẹ́. mi ò mọ̀ mo kàn rí pé mi ò tí ì wò fínífíní mo rí pé ó ní irun ẹ̀ funfun ó dàbí Wọlé Ṣóyínká. Wọlé Ṣóyínká ẹ̀dẹ̀ fi ń qualify ọ̀gidi. kíní tí mo sẹ́ni dá mi lóhùn náà wọlé ṣé ó pọ̀ tó yẹ ni. eléyìí jìnnà o kí ló dé. Olúwa bá mi wà lọ́ba ṣé ìgbọ́ kí bàbá. iṣẹ́ wo nìyẹn bọ̀dára àti ṣé ò tí etí ṣe ohun ti ṣe fún Gúrẹ́sì. ó kó fún dáadáa àwọn wẹ̀rẹ̀ méjì. ó fún download.
pípù yìí ṣe ìwọ kọ́ ló máa bá King White ṣe ìwọ kọ́ ló lọ sójú abẹ́bí tó ti ń sọ́pọ̀tì Wùmí ìyẹn Gúrẹ́sì o. ṣé rí ní ìsìn ni gbogbo wọn ṣe wàá fẹ́ bá a sòótọ́ ọ̀rọ̀ nípa Gúrẹ́sì bíkọ́ àti wọ́n ti sọ tipẹ́tipẹ́pẹ́ ní ibi ní Gúrẹ́sì aláyé bàjẹ́ aláyé polúkúrú muṣu ní Gúrẹ́sì ẹni táyé ẹ̀ ti làbà òun ní Gúrẹ́sì ìyẹn lẹ̀ ṣe jẹ́ kó kú sábẹ́ tírélà tó lọ kówó lọ́jọ́ kìíní àná ẹ̀yin lẹ̀ ṣe bá lẹ̀ bá ti jẹ́ ó kú olówádìí nǹkan tó ń gé ìjẹ ìsolórí burúkú aláyé bàjẹ́ ẹran boy Gúrẹ́sì ẹran boy mi wọ́n ń gbowó lọ́wọ́ mi tí mo máa ń ránṣẹ́ nìyẹn màá expose ìwọ náà bí ṣe expose bàbá yín nítorí àwọn èèyàn mọ̀ pé mi ni mo gba pálí fún bàbá yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ Gúrẹ́sì ẹran boy mi ni ẹ́ ó ti yẹ ọmọ mi ló jẹ́ ìwọ náà ọmọ mi ló jẹ́ mo máa ń rán iṣẹ́ ọmọ bóyá máa ń gbowó lọ́wọ́ mi tó bá fẹ́ lọ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ọmọ bóyá máa ń gbowó lọ́wọ́ mi àbọ̀ ọmọ bóyá gbowó lọ́wọ́ mi epo mi ata mi ló máa bí ẹ́ Gúrẹ́sì epo mi ata mi ló máa ba yí ẹ jẹ wo àti bàbá Mohbad epo mi ata mi ló máa ba yé yí jẹ wo àti bàbá Mohbad o kí ni tètè wọlé àbúrò kí lélẹ́ bá ìwọ lọ ìwọ ló ti wọlé. Their network. ó pọ̀ tó yẹn ni wọ́n ṣe ẹlẹ́yà gidi lánàá. ó ṣe gan-an. máa pa Facebook o jẹun pa Facebook jọ. ẹ̀yin ará Facebook ẹ máa bọ̀ TikTok ẹ wá ẹ wọlé kanlẹ̀. èlò fóònù mi yọ. ẹ wọlé kanlẹ̀ get sit down. ẹ jọ ẹ tap o please power tap. ẹ ká tap ká share. ẹ wá wo yẹ̀yẹ́ àwọn ẹni. gbogbo nǹkan tẹ́ sọ pa gbogbo wọn ló wá ṣe ìṣe ẹ̀sìn gbogbo nǹkan tẹ́ ti sọ síwájú òun ló ṣe wá ń ṣe ẹ̀sìn. kọ́ máa ṣe orí wọn bàjẹ́ ni. ọmọ ti dàpọ̀ wọ́ọ̀dùn sí i. bàbá tó bọ́ síta náà owó ló bọ́dà láti owó ló wá wà owó ọwọ́ yẹn ló wá gbà ó. kí ló wáá ṣe tẹ́lẹ̀ ṣó lóyún. owó ọwọ́ ló target wa o ẹlẹ́ni máa wo bí tó ti máa rówó. Now that's a great car insurance review. ẹ bá pa tap ẹ wá máa bú bàbá kí ló dé tẹ́ ṣe máa bú bàbá bàbá máa lọ́mọ ẹ kú. wọ́n ti gbàgbé ní ojú kọfí ò ní open sí yẹn sí àwọn ará ẹ̀ nìyẹn o àwọn fámìlì ẹ̀ nìyẹn o náà sọ pé ṣé bàbá náà yà sínú dọ́là ẹ̀ o. iṣẹ́ ti dé fún láti ṣe ni iṣẹ́ wà tó máa ṣe ẹ máa sọ fún pé iṣẹ́ wà tó fẹ́ ṣe. ọkọ rẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ yẹn náà. wọ́n ti wá fún bàbá ẹ̀ o. wọ́n ti wá àwọn wọ́ríọ̀ kan fi. gbogbo yín pátá ìpín máa jà yín lẹ́yìn wọ́n náà dájọ́ dà ìpín máa jà yín. gbogbo olùbẹ̀rẹ̀ àjò. ìjàwó skata bẹ́ẹ̀ ṣe skata ayé yìí là bàskẹ́tì ẹ̀ skata. lánàá. wọ́n pín tó mẹ́fà. bẹ́ẹ̀ bá music ẹ lè gbọ́ dáadáa clearly. lánàá mo jáwọ́ ṣóò York Daddy bó ṣe rí mi tí mo wọnú ẹ̀ báyìí ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mi ló bẹ̀rẹ̀ sí ní ẹ̀gbọ́n mi ìgbà kan àwọn kan ìkókó bàbá sásùn this and that ló ṣàlàyé wípé mò ń dragi bàbá ẹnu mi kọ́lẹ̀ máa ti gbọ́ ẹgbọ́n lẹ́nu York Daddy gbogbo àwọn evidence tèmi ní lọ́wọ́ nìyẹn. When you listen to that show very well Baba Mohbad was on Comfy's platform èèyàn kan ló béèrè ọ̀rọ̀ tí ò yẹ kó béèrè èèyàn kan ló béèrè. That matter has no business with justice for Mohbad he has no business to DNA wọ́n ti mọ̀ pé tó bá béèrè lọ́wọ́ bàbá and this is part of the people see a lot of things will come out January and February o ẹ̀yin tẹ̀ sọ pé ohun kan tó fẹ́ gbé jáde ẹ̀ tí mọ̀ nǹkan kan. The same people that are pushing our Baba to be dragged
ẹ̀hún lèmi rí pé ẹgbẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ mi ò pé bàbá Mohbad tó sọ̀rọ̀ kí ló wí. rárá jẹ́ ká sọ mo kí gbogbo bá mo kí gbogbo ilé o mo ní ẹgbẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ láwọn kó ọmọ ẹ tó ń bá rí. mo fẹ́ jẹ́ kó play tán máa dà padà mo fẹ́ jẹ́ kó play kí n má interjet mi fẹ́ interjet ẹ̀ ni. because wọ́n béèrè question ni bàbá dé sọ̀rọ̀. now look at the trend of the discussion. It was not about your production. It was not about any agreement. It was just about DNA. And the person came in and said, please address this and this. Nǹkan tó said bàbá yẹn tó fi sọ̀rọ̀ tẹ̀fín dragi bàbá yẹn níjọ́ kejì nìyẹn. Tó bá jẹ́ pé àwa ni àwọn ọmọ tó pé bàbá you don't have to go that route. Because anything that has to do with blackout, it is how you get your son's justice that we supported. So that is aside. Let me go back to what I was saying. Now, òun lẹ ti gbọ́ yẹn. So ó ti show yìí pé Kúrẹ́sì àti Young Daddy wọ́n ń jà. Òun ni Young Daddy ṣe sọ òótọ́ ọ̀rọ̀ tó sọ yìí. Òun ni Young Daddy ṣe sọ òótọ́ ọ̀rọ̀ pé mò ń drag bàbá Mohbad. Yes, I drag bàbá Mohbad and I will keep dragging him until kingdom will come. Until tílé ayé bá tó parẹ́. Kí n tó fi lọ́rùn sílẹ̀. After justice. Mo drag bàbá Mohbad o, torí òun náà drag mi, ó sọ mí sí búlì, ló jẹ́ ká wọ́n rà. Yóò wá ṣe polórí burúkú ní Young Daddy níjọ́ kí ní àná tí bàbá gbọ́ orí kiri. Ìfọwọ́ ẹ̀kọ́rí ìṣe kò tó sọ yìí ló sọ ń gbà ẹ̀ lórí ẹ̀kọ́ Young Daddy. That is it. Òótọ́ ọ̀rọ̀ bẹ̀ ni ẹ̀ ń gbà tí wọ́n bàbá ń drag mi lórí kọ́ńfì. Ó sọ pé bàbá you don't need to do this, you don't need to do that. Sọ pé wọ́n sọ pé tó bá pẹ́ yìí ni nǹkan tẹ́ máa ṣe ni ó dẹ̀ ti ṣẹlẹ̀ ní sàkálì tọ́dọ̀ tí ń nà. Tẹ́ ẹ̀ paná kínní tí mo ti máa ń ṣàlọ̀ ṣáájú ìjà pé mi ò fẹ́ díràjì bàbá Mohbad mi á bá yé ẹ̀jẹ̀ o. Ayé bàbá Mohbad máa làbà sí mi lọ́wọ́ o. Mo pariwo síta bí mi ò pariwo síta. Mo pariwo síta bí mi ò pariwo síta. Mo pariwo I keep shouting. Mo ń pariwo. Ẹ rò pé bóyá mi ò gbádùn gbà yẹn ni. Ó wá ṣẹlẹ̀ tán. Ẹ wá ń sọ pé tó bá yẹ pé yìí ni ní gba ráùtù yẹn. Ráùtù lè bá gbà. Ìtẹ́yìn náà ti gba ráùtù yẹn ń kọ́. Mo pariwo àbí mi pariwo ẹ̀yìn èèyàn. Mo pariwo kó bá má di gídígbò báyìí. Kó má di wọ́wọ́ bá lórí burúkú bàbá Mohbad yẹn. Aláyé bàjẹ́ Jòsí Alọ́ba. Á rò pé bóyá champion lòun. A máa bọ́ sórí platform a máa sọ̀rọ̀ tí ó mọ̀ kó ń ba yé ara ẹ̀ jẹ́ láṣàyè mi. Yorùbá jẹ́ Jòsí Alọ́ba á rò pé bóyá champion lòun. Jẹ́ Jòsí Alọ́ba á rò pé bóyá champion lòun. A máa bọ́ sórí platform a máa sọ̀rọ̀ tí ó mọ̀ kó ń ba yé ara ẹ̀ jẹ́ láṣàyè mi. Ẹ̀yà wa gbọ́ ẹ̀ṣẹ̀ wa gbọ́. When you listen to that show very well, Baba Mohbad was on Comfy's platform. Don't know Young Daddy. Tí Baba Mohbad bá wà ní Comfy platform, ṣé ọpọlọ Baba Mohbad ti jọba ni? Sórí Baba Mohbad ti dàrú ni? Ṣé ọpọlọ ẹ ti jòmú ni? Ṣé òun òwò àgbàlagbà ni? Òun ṣe ń ṣe àgbàlagbà títí ẹ̀ láńgbáláńgbá? Ṣé tó bá tiẹ̀ tí pé kó sọ̀rọ̀, ṣé kò mọ nǹkan tó yẹ kó sọ? Ṣé ọpọlọ bàbá Mohbad ti dàrú ni? Sórí ẹ̀ dàrú ni? Ṣé ó ṣépè fún bàbá Mohbad ni? Àbí wọ́n ṣépè orí burúkú ń bá bàbá Mohbad jà ni? Àwọn òfò fẹ́ ṣe bàbá Mohbad ni? Ìbànújẹ́ fẹ́ dé bá ìbànújẹ́ ọ̀pọ̀ ìbànújẹ́ fẹ́ bá ayé wáyé bàbá Mohbad ni? Ṣé tó bá tiẹ̀ tí bàbá Mohbad pé kó sọ̀rọ̀ àgbàlagbà ṣé kò mọ nǹkan tó yẹ kó sọ in public? Torí ìwọ sọ pé tó bá jẹ́ pé ẹ̀yin ni ẹ̀ ní ṣe báyìí ẹ̀ ní ṣe báyìí. Tí àgbàlagbà bá ti wà tó ti ponú tí ò ní làákàyè lábẹ́ bó tilẹ̀ wọ́n mọ nǹkan tó ń rí fún náà ló máa rí fún nìyẹn. Èèyàn kan ló béèrè
Kúrẹ́sì olè ẹran bọ̀yì ọmọ ìránṣẹ́ Olúwa ọmọ ìránṣẹ́ tó máa ń dà káàkiri lọ máa gbọ́ wa lọ mú gbókòkò wa lọ mú sàṣọ wa. ìránṣẹ́ ìṣù olórí owó tó jí December 2023 December 22nd and December 5 owó bàbá Mohbad tó jí nínú TikTok account ẹ̀ tó wá parọ́ mọ́ mi receipt ẹ̀ ti wà lẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ ní lámáṣọ́ ẹ̀ ló bá tán wọ́n ní receipt yìí ti rẹ́dì pé kẹ́ wá gbà yìí. That matter has no business with justice for Mohbad. He has no business to DNA. What is the moment? Don't that baby? No more Baba. And this is part of the people. See, a lot of things will come out January and February. And it is a bit, the same people that are pushing our Baba to be dragged will expose them. We received. Any tó bèrè ọ̀rọ̀ whatever tó happen between your Baba Mohbad ẹ̀hún lè ní replay mọ́. Orí ẹni tó bèrè yẹn ikú òjijì ló máa pa ẹni tó bèrè question yẹn tó ń jẹ́ kó máa drag mi ikú òjijì ló máa pa ó máa bọ́ sábẹ́ trailer tó bá escape lábẹ́ trailer ó sì máa kó sábẹ́ trailer Kúrẹ́sì ó ti ṣọ́ọ̀pù ikú trailer ló máa pa ẹ́ láàsì. Tírètì wá sí o tírètì wá lẹ́kọ̀ọ́ sí. Olóòlò ó ti àyàn mú ẹ̀ látọ̀run wá pé trailer ló máa pa ó escape kan òun ló sì máa pa láàsì ó ti yẹ kádàrá ẹ̀ ní pé trailer ló máa pa Kúrẹ́sì ó ṣẹ̀ṣẹ̀ escape kan ló sì máa kó sábẹ́ trailer mi Kúrẹ́sì trailer ló máa pa ẹ́ last bó tilẹ̀ kó escape tó ikú trailer ló sì máa kú ó ti yẹ bó tilẹ̀ kó escape tó ti escape kan èkejì tó bá máa escape ò lè escape ẹ̀ àwùjẹ́ ti mọ̀ pé tí ajá ẹ bá pé 20 ọdún ẹran ògùn ní ẹ last Kúrẹ́sì ìyẹn ti sọ pé tí ajá ẹ bá pé 20 ọdún ẹran ògùn ní ẹ ìyẹn ti sọ pé trailer ló máa pa ẹ́ níjọ́ tá a bá gbọ́ pé òkú trailer náà ló máa pa ẹ́ last trailer ní kú trailer náà ló sì máa kú jálajàla ni ló máa kú jálajàla yíwú ògùn ajá máa ní ìjọ ẹ lọ òkú ajá máa ní ìjọ ẹ lọ tó lórí ẹ dàrú ni. mi ò blame Baba Mohbad tó sọ̀rọ̀ because wọ́n béèrè question ni Baba dé sọ̀rọ̀. Now look at the trend of the discussion. It was not about your production. It was not about any agreement. It was just about the. Yóò dàdí yẹn ló yé mi náà lẹ́nu. Ọ̀rọ̀ mi kọ́ ni wọ́n ń sọ. Ọ̀rọ̀ ọ̀dọ̀ lọ̀rọ̀ tó ń sọ tó lórí burúkú ọlọ́pọlọ lílọ aláyé bàjẹ́ Kúrẹ́sì olórí burúkú. Ẹni táyé òye ìránṣẹ́ èṣù. Errand boy ọmọ ọ̀dọ̀ Baba Mohbad ẹrú ó máa ṣerú kó máa ṣerú ẹgbẹ́ ìdọ́jú alẹ́ ẹni Kúrẹ́sì ó ní bọ́nú ẹ̀ o ó tilẹ̀ kó o lo 70 years ó máa ṣerú ẹgbẹ́ ẹni bó ṣe ń ṣerú ẹgbẹ́ yìí ló ṣe máa ṣerú ẹgbẹ́ Kúrẹ́sì ó tilẹ̀ kó o lo 70 years lórí ayé ó ní rọ́wọ́ yọ sẹ́nu ó máa ṣerú ẹgbẹ́ láàsì ni bó ṣe ń ṣerú wa yìí ló ṣe máa ṣerú kú ó máa ṣerú tó máa fi kú ní Kúrẹ́sì ṣọláyé bàjẹ́ ní olórí burúkú aláyé bàjẹ́ aláyé polúkúrúmuṣe aláyé lábà skẹ́ṣì orí ẹ̀ ti burú Kúrẹ́sì ó máa ṣerú láàsì ni. And the person came in and said please address. ẹ jẹ́ ká káàbọ̀. nǹkan tó ṣẹlẹ̀ bàbá yẹn tó fi sọ̀rọ̀ tẹ̀fí ń tíráàkì bàbá yẹn níjọ́ kejì nìyẹn. Kúrẹ́sì oníkúrẹ́sì yóò dàdí ṣé ọpọlọ bàbá yẹn náà jọba ní sórí bàbá yẹn burú ni ṣé bàbá yẹn lè jẹ́ kí òṣèpé bàbá lẹ ń pè àgbàlagbà lẹ rò pé ó jẹ́ ṣé àgbàlagbà máa ń ṣe lágbàlagbà ṣé bàbá náà ò lọ́pọlọ fúnra rẹ̀ ni ṣé ọpọlọ bàbá Mohbad kan ti jọba ní sórí bàbá Mohbad ti burú ni mò ń béèrè ní ṣé béèrè ò fàjà because tọ́ba tí ọmọdé bá ti àgbàlagbà kan gbọ́dọ̀ lu ọpọlọ ara ẹ̀ ìgbé ó yẹ kí n sọ̀rọ̀ bí kò yẹ kí n sọ̀rọ̀ nítorí ìwọ ń bá a sọ̀rọ̀ ó ń gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ ń sì kò rí bí wọ́n ṣe rò ó yẹn ọpọlọ bàbá Mohbad kan ti jọba orí bàbá Mohbad kan ti burú orí ẹ̀ ti burú
kí àwọn ọmọ tí ò tó kọ́ máa tì láńgbáláńgbá wọn ò ṣe ti èmi bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n máa mú mi àbí èyí lè jẹ́ kí n mú mi. mo ti kó mi sọ́dọ̀ ṣé tí mo kó mi sọ́dọ̀ torí yín alẹ́ omi lónìí ìrọ̀lẹ́ omi. ẹ lè jẹ́ kí n mú mi àbí orin yẹn á burú sí mi lọ́wọ́. yóò kí ṣo ti rí nǹkan tó dálẹ̀ láàárọ̀ kùtùkùtù tó jẹ́ kí n máa mú mi. tó bá jẹ́ pé àwa ni àwọn ọmọ tó pé bàbá you don't have to go that route because anything that has to do with blackout it is how you get your son's justice that we support it. So that is aside. That is aside. Let me go back. Mélòó kan jókòó kan mi mọ́. ọmọ tí bàbá yìí bàbá ò ṣe anybody náà. ṣé àánú bàbá ní àbúrò olówó abámi wà lọ́ba. ṣé ìgbọ́ kí bàbá kan máa gbọ́ mi ní ìgbójú mi. ẹni bàbá jọ lójú àwa kọ́ wa support bàbá. wá làgàtà ó yà mí mí kí iye ti sẹ́wọ̀n tí kì í gbọ́. làgàtà ẹ máa gbọ́ lẹ́jẹ́ yọ mí dáadáa wà bẹ́ẹ̀ ní kú ọmọ máa gbọ́. ẹ gbọ́ mi sí ti dáadáa. Yetunde Lali Akasi, I stand with Baba. I came here because of Baba. I say that èmi tí mo tipẹ́. ẹ wo ẹ wá bí ẹ súnmọ́ bí. I stand with Baba Mohbad. I can't really trust this because of Baba Mohbad. Èmi Yetunde Lali Akasi ló sọ̀rọ̀. Ẹ lọ bẹ ní o. Àṣírí. Làgàtà bàbá yìí lọ́mọ ẹ̀ kú náà. Gbogbo wọn wá jáde ẹ wá fẹ́ máa fi style bú bàbá. Torí bàbá yìí lọ́mọ ẹ̀ kú. ẹ wá ń péjọ ẹ wá ń gbọ́ bàbá ẹ̀ jẹ́rìí mi. Àṣàkì ìgbà àbí Baba Mohbad ti àṣàkì ìgbà. Yomi Joseph Olúwàgbàmíwà lọ́ba. Ẹ wá ń mú bàbá. Ẹ mọ̀ nípa àwọn bàbá. No. Èmi Yetunde Lali Akasi. Oní Yetunde ìsọnù, Yetunde onídòdò àti Yetunde alákàrà. Àwọn méjèèjì lọ̀rẹ́ o. Ìkẹta wọn ló ń ta ìbò bọ́ ìṣẹ́nu gùrẹ́sì. Wẹ́lẹ́nu gùrẹ́sì ìwọ ẹwẹ́nu gùrẹ́sì. Akádà rẹ̀ lọ láti jọjọ́ yìí. Ìwà láyé ẹ̀ kò wúlò ẹwẹ́nu wẹ́rí. Ìwà láyé ẹ̀ ò wúlò gùrẹ́sì. Wíwà láyé ò wúlò toró lórí burúkú aláyé bàjẹ́ yẹn. Ìwọ pẹ̀lú àwọn tó jọ gba justice for Mohbad ẹ pẹ̀lú àwọn tó bàjẹ́. Ìwọ lórí burúkú dípọ́tì yìí. Wọ́n tó yẹ pé bóyá lọ lóyìnbó ló ṣe padà yìí ò mú kọ̀ọ̀kan bọ̀ yìí bàtà gan òkó bọ̀ wọ́n ò jẹ́ omú bàtà nígbà tó ná torí à ń sọ̀rọ̀ ọjọ́ kìíní àná ó sọ pé o ti gbé London rí. Bẹ́ẹ̀ni mo fọyà di ilé nu sórí ìgúrẹ́sì ní Liverpool ó gbé Liverpool ló tọ̀ torí ẹ̀yẹ́ máa jẹ jáde French ló ti wà lẹ̀ ọ̀hún sí lọ́wọ́ Liverpool nǹkan tó ṣe lọ́bì dípọ́tì ẹ̀ gbogbo ẹ̀ la máa gbé jáde la máa sọ dípọ́tì níbẹ̀ olórí burúkú ara ẹ̀ dípọ́tì Liverpool tòótọ́ Liverpool wà lọ́gbẹ́ lọ́tọ̀ oṣù mẹ́fà ló lò. Oṣù mẹ́fà ṣé ẹ rí i pé mo ti sọ pé kádàrá ẹ̀ pé tírélà ló máa pa. Oṣù mẹ́fà ló lò sórí ẹ̀ ti kú kó ní rẹ́jà ń dùn báyìí ọlọ́run olójó kò bá ṣẹ̀wọ̀n. Olórí burúkú yẹn tó wá dẹ́ pé ẹni tó sọ pé ọ̀rọ̀ owó ló bá mi a máa bẹ̀rẹ̀ fún 10,000 20,000 máa ń fún a ní ọ̀rọ̀ owó lòun fẹ́ gbọ́ ọ̀rọ̀ owó ló bọ̀ òun olórí burúkú yìí wọ́n wá sọ pé ẹni tó bá sanwó sí access account àbí ẹ̀mà post account ní gbogbo rẹ̀ sí ayé ẹ̀ máa ta owó nìkan ni gbogbo àṣírí ò ní bò láéláé olórí burúkú ìka ẹ̀dá yìí gbogbo iṣẹ́ ibi yẹn nínú jọ́sìn Mohbad àṣírí ò ní bò owó bàbá Mohbad tó jí December yẹn oṣù mọ́ rìsíìtì méjì tó mí sí yẹn 2.5 million naira ni ọba yẹn ló máa sọ ń gbà yẹn rìsíìtì ẹ̀ ti wà ní èyí lórí ìkànnì àwọn
mẹ́wàá pé dìpọ́tì ni o. Ìgbòho ló ń kọ́ ní sí dìpọ́tì ni olóṣì oṣù kọ́ńtẹ́nà pẹ̀lú King White. Ó ṣe mítì pẹ̀lú àwọn King White pẹ̀lú ìyàbọ̀ òjò gbogbo wọn olórí gbogbo rẹ̀ sí. Ẹ̀gbọ́n mi kan tó jẹ́ OPC ni òun ní kí wọ́n King White òun ní kíní kan olórí burúkú òfò. Wọ́n lè gbé King White jọ ẹ̀ náà òun ló ń kọ́ wá King White. King White wà ń gbòòrò tó sọ fún ẹkú wà nílẹ̀ yìí olórí burúkú ọ̀lẹ́jọ́ wà ní. Ọ̀lẹ́jọ́ wà ní yẹn gbọ́ mẹ́sẹ̀jì wà báyìí yẹn bí nípa nígbà ẹ̀ dúró adé gbígbà ẹ̀ olóṣì kò lẹ́sí iná ló sọ. Àṣàwò mọ̀ fún adẹ́rẹ́sì kàyà ọdún ṣe ní ti olórí burúkú rẹ̀. Ẹ̀mí àbọ̀ ọkọ̀ fọ́tò tó yà fọ́tò bàbá Mohbad tó yà tó ṣẹ́ẹ̀dì sí Bukky Jesse. Èmi kàn ń dúró Bukky Jesse ló máa fúnra rẹ̀ gbé jáde. Owó bàbá Mohbad tó yà bàbá tí ń dúró lágbèjà fídíò tó ṣe tó sẹ́yìn sí Bukky Jesse tó fẹ́ lọ́ba àbájẹ́ lọ́dọ̀ ẹ̀ níjọ́ kìíní àná. Owó wà lọ́wọ́ ẹ̀ olúwa bá yín pòsì lẹ́yìn gbọ̀ngàn olóṣì ààrẹ ìka òṣì wọn bá yí bàbá ẹ̀ jẹ́ ọwọ́ kò lẹ́sìn wọn tẹ́ni ti ga gidi. Sórí mi ò láìkẹ́ sọ pé bàbá èèyàn kan ló ba ayé bàbá ẹ̀ jẹ́. Ẹ̀yin táyé ẹ̀ bá ti bàjẹ́ tẹ́lẹ̀tẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ last. Mo dispote ẹ̀ gbọ́ mi mo dispote ẹ̀ ẹ̀sọ́ méjì ká tó bá kọ́ nípa ìka ọmọ ti tẹ́lẹ̀. Bàbá yẹn gan rò pé òun smart ju gbogbo wọn lọ ni. Gbọ́ westwood ẹ pé westwood àríwá yẹn máa gbọ́ ó sọ́nù ẹ̀. Ọlọ́run má bẹ̀ tán jọ́jọ́ Ọlọ́run má bẹ̀ tán Bukky máa mú wọn má bẹ̀ tán àwọn tí ìrẹsì má bẹ̀ tán. Wọ́n á dúró lágbèjà wọ́n yẹn ṣe dọ́ọ̀gì ló ń ṣe wheelbarrow style ló ń ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe division. Wọ́n á ní goal láti pè mí kí ẹni sẹ́ńdọ̀ owó sí ẹgbẹ́ fẹ́ lọ gbọ́dọ̀ ṣó kò ní dá fún ẹjọ́ tó ẹni tó fi bẹ̀rẹ̀ yẹn kò ní dá fún gbogbo ìṣẹ̀dá ẹ̀. Àjàbí bá parọ́ mọ́ ẹ̀ mo ti játa mo ti jẹ̀bọ̀ tó wá pè mí pé ìlàgàtà kì í jọ kí sẹ́ńdọ̀ owó pẹ̀lú lọ gbọ́dọ̀ ṣó. Ọwọ́ padà lọ́pàá wá ń dì ó padà lọ́pàá wá lómi náà wọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n á pè wọ́n ó wá sọ lánàá pé ìwọ ló ń gbowó wọn. Ó wá sọ lánàá pé ìwọ ló ń gbowó wọn ìwọ ló mú wọn mọ bàbá Mohbad. Ó parọ́ níbẹ̀ yẹn wẹ́rẹ́ sí àwọn burúkú lọ́jọ́ ní tiẹ̀ ó tọ́ ló sọ wọ́n nígbà tó ìjọ ojúṣu gbogbo wọn sí bàbá Mohbad ó mọ ẹjọ́ ló ń gbà lọ́wọ́ wọn lórí burúkú ara ẹ̀ tó wá ti gbọ́ fídíò kọ̀ àwọn àgbẹ̀ bàbá Mohbad wọn ti jẹun látàárọ̀ báyìí àti tí mo bá yẹ ṣe kíní kan àwọn yẹn náà fẹ́ bá star sọ̀rọ̀ wọ́n fẹ́ bá dẹ́mu sọ̀rọ̀ wọ́n á kọ́ jẹ́ wò ní ìjọba 100 ìjọba 1 million ọjọ́ 600 ìjọba 100 ká àgùdé sí oṣù o ẹ̀fí ṣẹ́ lè ṣe lẹ̀ iṣẹ́ wo ló ṣe kò dé sí. Màràdà ló ṣe ní Ìkẹjà náà ìwọ́n náà pàdé ìlú ní ṣiṣẹ́ Ìkẹjà àbójì gbàgbé ìjọ tó wà lórí láì tó ń gbé làgàtà àti gbọ́gbẹ́ yìí làgàtà òdìdí lórí làgàtà ọ̀yà ẹgbẹ́jẹ́ wọ́n tó ń bá sọ̀rọ̀ lórí ìdí ọ̀rẹ́ mi ẹ̀ pẹ̀lẹ́ sí ọmọ kí Màràdà ló ṣe ẹ wá ra laptop lọ́wọ́ ra fóònù àtúntò ìṣàtúntò laptop ṣe ló máa lọ gba kọ́sọ́mọ̀ àtà lórí floor ọwọ́ mú lọ sínú ilé wọ́n lọ bá àwọn ọ̀gá ẹ̀ orí burúkú ara ẹ̀ pẹ̀lẹ́ sí wọ́n wá díjọ́ sí ìṣọwọ́sọ
Please send me one video. Please send me this video. Please send me this video. Gbogbo àwọn nǹkan tó lò tó fi súnmọ́ bàbá yẹn nìyẹn pé bàbá mo mẹ́nu ẹ̀ ibi street guy náà ibi hustler. Kùnẹ́sì ibi hustler. Àmọ́ hustler nìyẹn. Orí tó ṣe inú ìjọ ti sọ̀rọ̀ báyìí. Wàhálà ìwé ni mo jẹ. Owó tí mo ní lè ṣe. Báyọ̀ àti ẹ máa fà lọ. À ń tẹ̀lé. Ẹ̀gbọ́n wọn ní don't be too sad about your wife death. I will marry you and take good care of you. Iyabo Ojo say to Rotimi Salami. Iyabo Ojo trying to light the mood of the console Rotimi Salami over the loss of his wife. Ìyàwó Rotimi Salami ṣe maybe àwọn àtúbọ̀ ìyàwó yẹn kọ̀ láti wọ́n. Lady tó máa ń ṣeré tó sọ abá ẹ̀ ìṣúra àgbà wà pọ̀ gbogbo ẹ̀ ó kú. Àtẹ̀sí ilé ìyàwó tó dà. Láti ìṣe ìdán. Ilé ìlú kú àrè. Kí owó ní oṣù kú ó ti kú. Àtàtà kí ló ṣe? Jesus. Àti Nàìjíríà yẹn wọ́n jẹ́ kí ẹ tún ọlọ́run ẹ̀kọ́ mi. Wọ́n kọ́ máa ń lọ máa ń bọ̀ ní. Wọ́n máa ń ṣúra rọ̀ṣùlẹ̀ wọn ni wọ́n jẹ́ ní time láti jẹ́kì. Wọ́n blood sugar wọn. Kí ni wọ́n ń jẹ? Snow tí bàbá Mohbad o. Tap,